a rí ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ àfáà tí wọ́n sì jẹ́ ọmọ ìlú Ìlọrin wọ́n kó àwọn jàmáà láti lọ kírun ní orí àpáta Sóbí lọ́jọ́ tó ti pẹ́ sẹ́yìn àmọ́ ńgbà tí awuyewuye tí a wà ń bẹ̀ lọ́wọ́ báyìí pẹ̀lú ìlú Ìlọrin pẹ̀lú àwọn tán jẹ́ àwọn àfáà kan tí wọ́n bu ẹlú àtẹ́ lu Ìlọrin àwọn èèyàn wá ń sọ wípé kò rí bẹ́ẹ̀ wọ́n wá mú fídíò bí tí àfáà náà ti kó àwọn èèyàn lọ sí orí àpáta tí wọ́n ń kírun ń bẹ̀ tí àlfáà wa náà tí wọ́n kó àwọn èèyàn lọ sí àwọn àlfáà wa náà ni wọ́n kó àwọn èèyàn lọ sí orí àpáta láti lọ lè kírun làwọn èèyàn wá ń sọ wípé àpáta Sóbí mo ti sọ lẹ́ẹ̀kan ti ìlú Ìlọrin ìgbà táwọn èèyàn wá ń sọ wípé nígbà tẹ́ ní wọn ò máa bọ àpáta nílùú Ìlọrin èyí tí àfáà wa yìí tí wọ́n wá lọ ṣe lérí àpáta náà láti lọ máa kírun ṣé kò ti jọ wípé èèyàn ń bọ àpáta náà báwọn challenges yẹn wá ń gbére ara wọn àwárí ẹnì kankan nínú àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà gbà nílùú Ìlọrin yìí láti sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ náà kò wá ní da kí challenges náà kó kàn máa lọ bẹ́ẹ̀ torí ẹ̀ láti wá sọ́dọ̀ yín bàbá wa gba táyé ṣe lónìí láti bá wa tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ ìrun kíkí bí wọ́n ti kí ìrun lérí àpáta ìjẹ́pẹ́sẹ́ bẹ́ẹ̀ ní tòótọ́ ni wọ́n ti bọ àpáta àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo bó bá ti wá rí àmọ́ gbọ́ lẹ́nu bàbá wa gba táyé ṣe ahyakumullah. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala rusulillah wa ala ahlillah wa ahli la ilaha illallah. àmín ya Allah. Akí gbogbo àwọn mùsùlùmí ní àti bí ọtọ́jọ́ mẹ́rin báyìí tí a ti ń wọ láìfù tá ń jáde tá ń wálera wọn tí kìí sì sábà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní wípé àìsí ẹni tí máa fi gbogbo ojoojúmọ́ sọ̀rọ̀ ó ti bá wọn torí gbogbo ọ̀rọ̀ tí a bá sọ ìmọ̀ wá pẹ̀lú hadisa tí ó bá ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ lásìkò tí kì bá tún ṣe èyí tí a ti mú ní usbu'iyya àti mú lọ́kùnkúndùn lọ́sọ̀ọ̀sẹ̀. so kọ́lọ̀ irú ẹ̀ lélẹ́yìn náà pé àwọn hawadisi yìí ló mú àwọn máa jáde wá báyìí a sì kí gbogbo ẹ̀yin olùwò wa ní gbogbo àyè tẹ́ wa alladhina yastami'una al-qawla wa yattabi'una ahsanahu ògbó yín pátá ọlọ́wọ́ san lẹ́sàn rí ọlá Muhammad rasulullah a sì kí bàbá ọlọ́lá wa ìlú Ìlọrin kájọ ṣe wallahu ya'simuka minan nas la takhaf daraka wala takhsha wala hawla wala quwwata àsìkò wọn náà ní kí ọlọ́run tún jọ máa dá sí ibi tí ń dá yín náà ní kò máa dá lọ bẹ́ẹ̀ aburú ọwọ́ lọ́rin lánàá kọ̀wọ́ ń jẹta kọ̀wọ́ ń jẹ lásìkò bàbá iná kọ̀wọ́ ọlọ́mọdé aburú ọwọ́ lẹ́yìn ọlá Muhammad akí gbogbo àwọn àlùfáà wa àti gbogbo àwọn àlùfáà kọ́lọ́wọ́n san wọ́n lẹ́sàn babalá gẹ́gẹ́ bí asbal aada kọ́lọ́wọ́n mọ́sá bàbá sọ wọn kó tún bàbá dáàbò rẹ̀ bọ́ wọn sí agbègbè àwọn àlùfáà wa lápá bàbá onímọ̀sìn bàbá alágbàjì bàbá lókè agbègbè gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ń bẹ kọ́lọ́wọ́n bá wa sọ wọn. gbogbo jama alápapọ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. nítorí fẹ́ẹ́ kíákíá báyìí ni pé ìfẹ́ ká pẹ́ lórí mọ̀ọ́dún òye kò sásìkò mẹ́rin ìfẹ́ ká pẹ́ mbẹ́ kákan sọ kí akuru mẹ́ nígbà tí ọ̀rọ̀ pé wọ́n ń bọ òkè Sóbí ó jáde nínú ọ̀rọ̀ tí àwọn ọmọ yìí tí wọ́n sọ ó sì kọjá pé bóyá irú nǹkan yìí náà làwọn náà ti rí tẹ́lẹ̀ tí wọ́n fi wípé wọ́n ń bọ òkè Sóbí so káwọn èèyàn lè bá wa fi mà kó lè jẹ́ ilmul yaqin àmọ̀dájú wà ainul yaqin kí wọ́n sì fojú ojú wọn gẹ́gẹ́ so ni wọ́n fi ju kíní kílípù maktawu alfa wa àgbà Sheikh Abdul Fattah àbí arolo tí gbogbo popularly known àbí kílẹ̀ máa ń pè é bó and babalọ́jà tuntun hafizahullahu wa ra'ahu àmín wa saddadallahu khutahu àmín ọlọ́mọ sá sàlékún dáadáa wọn àmín ó sàlékún dáadáa tiwa náà àmín albarkola Muhammad rasulullah sallallahu alaihi wasallam kò sí ẹ̀dá kan láyé tí ó máa bẹ láyé kò sí bó ṣe lè wò ó tó ọjọ́ àfáà ni ọjọ́ ìmáàmù ni ọjọ́ onímọ̀ ni ọjọ́ nǹkan kan ni kò sí ọgbọ́n tó fẹ́ dá torí wípé yani la ma'sum illa nabi anabi nìkan ni ma'sum anabi nìkan ni kì í ṣe mistake anabi nìkan ni kì í ṣàṣìṣe anabi nìkan ni òun ní ṣe nǹkan kan mi táwọn ìpè eléyìí ọlá ayẹyẹ yìí àmọ́ láti rí àwọn sahaba wọn náà ń ṣe mistake wọn ń ṣàṣìṣe àwọn àhímà wọn máa ń ṣe mistake gbogbo wọn sọ pé àwọn máa ń ṣe mistake nínú nǹkan táwọn bá ṣe bó wà ní tàwa tá ń bẹ lónìí ó ṣe jẹ́ táwọn ní a ṣe nǹkan gbogbo ń tá a bá ṣe wà perfect kò ní jẹ́ pé mistake gbọ́dọ̀ wà nínú nǹkan tí a bá ṣe kò sí àfa ọ̀hún láyé kò sí náà mo lánàá ṣe káàdà mo fi sọ wípé tí n bá sọ ọ̀rọ̀ kan àbí mo ṣe wá sí àbí mo sọ̀rọ̀ kan ó ti bá wọn wípé tí èèyàn bá sọ fún mi wípé ajáramẹ yìí tó ṣe yìí mistake ni tí mo wá rí pé mistake ni bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ ní túnṣe àwọn báyìí pọ̀rọ̀ Ọlọ́run ni ntọ́lọ́run wí ntànàbí wí ni mo wí bẹ́ẹ̀ bá ní mo ṣe mistake ni ẹ̀ ṣe mistake bọ́lọ̀ ti wí ni mo wí ó túmọ̀ yìí pé gbogbo aláma ṣe mistake kò sẹ́ni tí ò ní ma kó sínú ẹ̀ ó ti bá wọn a máa kó sínú ẹnu rìn a máa kó sínú ẹnu ọ̀rọ̀ a máa kó sínú ẹnu òsì kọ́dà a máa kó sínú ẹnu ìbádà pé ìbádà lápẹ́ àmọ́ mistake ọmọ hàn jáde ńbẹ gbogbo tá a bá ti wá ń ṣe bẹ́ẹ̀ tá a bá ti rí àwọn èèyàn pàkíyèsí wa wípé eléyìí kù díẹ̀ táwa náà sì rí wípé ó kù díẹ̀ káàtó kí ló kù tá a máa ṣe àì tí wọn sún a máa ṣe correction níbẹ̀ náà èyí ò jẹ́ fásálì kan fásálì ẹlẹ́ẹ̀kejì ni pé lórí ọ̀rọ̀ ní
òkè mo fi léyìí sọ wípé àlùfáà àwọn àgbà náà tí fídíò wọn náà ń bẹ ń ta àti àwì ó ti yé báwọn èèyàn ni wọn ẹni tí wọn máa ṣe mistake ni wọn àwa náà tá à ń tún jẹ àáfà lákẹgbẹ́ wọn yìí náà ó ti yé báwọn èèyàn ni wa wọn ní mistake ni wa everybody kullu bani adam khata'un so wa khairul khata'in at-tawwab ẹni tó bá ẹni kò sọmọ nabi adam àti òní ní mistake èyí tó wá dájú nínú wọn lẹni tó bá lè sọ pé mo ṣe mistake o I'm sorry ó ti yé báwọn bí ìṣẹ̀dá ní tí mi fi ń sọ ni pé mi ò ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kì í sọ̀rọ̀ pé bóyá mo fẹ́ fọ̀ wọ́n mọ́ àbí mo fẹ́ gbèjà àbí mo fẹ́ daṣọ bo irọ́ àbí mo fẹ́ pákéjì nǹkan tí wọ́n ṣe yẹn ló jẹ́ kí n ti ọ̀rọ̀ yìí síwájú bọ́n mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àárí ẹni kọ́ jáde sọ̀rọ̀ lórí ẹ̀ lókun ìgbà tá a bá wá jáde sọ̀rọ̀ lórí ẹ̀ tí Ìlọrin sì ń jẹ́ lùmọ̀ tí sì ń jẹ́ lùmọ̀ tí wọ́n sì gbèrú nǹkan yìí jáde against Ìlọrin wípé bẹ́ẹ̀ bá ní ọ̀sí ẹ̀bọ òkè èyí táwọn eléyìí ń lè ṣe lókè yìí ń kọ́ tí ń bẹnu sẹ̀ríà ó ti bá wọn wàkúlò bídẹ àdọ̀lára wàkúlò dọ̀lára bíi náà ìwé eléyìí tẹ̀ ń ṣe yìí náà tí wọn tún gbéná fìlà lọ sí òkè kọ́ máa lọ tí bẹnu sẹ̀ríà àwárí ẹnìkan kan láti sọ̀rọ̀ lórí ẹ̀ ó ti àìwárí ẹnìkan láti sọ̀rọ̀ lórí ẹ̀ a sì gbọ́dọ̀ máa dúró ti ẹni tí oníǹkan máa ń tọ́ bá kí n tí àwọn ṣe ó ti bá wọn àmọ́ ń gbà mí ọ̀rọ̀ kì í sábà dùn lẹ́nu ọlọ́rọ̀ ń gbà mí tírú nǹkan báyìí bá tọ́ba rí báyìí tó bí ọba ń lọ tí ń bọ̀ ọlọ́rọ̀ sí ọ̀rọ̀ adákẹ́ wọn ra máa wò wọn pé ìbí ẹ bá ríra yín gbódé àmọ́ tó bá ti di pé ó ti pàtẹ́ ní tó ẹ̀sìn ó ti yẹ báwọn ẹni àfà ló lè jáde láti attack nǹkan yẹn láti takò àbí láti defend nǹkan yẹn ní ìdefend sharia kọjá ti sharia tó sì bá sharia mu òun la fẹ́ kí gbogbo àwọn oníòye àtúnláàká yìí ọmọ àtẹ̀lé wa wà máa yà àkìlúhà illa al-alimun torí ní Facebook ò sí fún àwọn onímọ̀ nìkan aláìmọ̀kan náà máa wà ń bẹ̀ so inú Islam sì ní aláìmọ̀kan pọ̀ nínú Islam ju onímọ̀ lọ ìdí rẹ̀ tí wàhálà fi máa kọ́ àwọn onímọ̀ lọ́rùn tí problem fi wà lọ́rùn wa àtàwọn jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà bá a máa ká láfa ara wa táwọn pé eléyìí ọba tẹ̀lé àmú eléyìí bá tẹ̀lé àmú táwọn ká láfa ara wa àwọn aláìmọ̀kan nu wa táwọn ọ̀dà kan mọ̀ ó ti bá ọ̀rọ̀ àwọn kan máa wọgbú lọ́n tiwọn ní tiwọn ni láì ní pé basira kan rè tí mo rí gbẹ́sẹ̀ lérè so nítorí èyí láfi fi ṣàlàyé fáwọn èèyàn wa torí irú ẹ̀mí tó bá tún dọ́dọ̀ ìwọ náà ò lè mọ tí ọmọ fi àkọ́kọ́ ni wípé ìlọlẹ̀ ṣe náfìlà tí wọ́n lè ṣe náfìlà ní orí òkè já isun ṣara. ó tọ́ ó bá ìsìlámù mu. já isun ṣara. ó tọ́ ó sì bá ẹ̀sìn mu kò sí kankan tó takò nínú. mi ò kò sí wàá gbé kílípù wọn jáde pé wọ́n lè ṣe náà lẹ́kọ̀ọ́ sí mi wọ́n á wò pé ṣé báyìí náà ni aláìmọ̀kan pọ̀ nínú ìsìlámù tó. eléyìí gẹ́gẹ́ ká mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń jẹ́ mùsùlùmí àkọ́ nípa ẹ̀sìn wa àmọ́ ntọ́tọ́ àmọ́ tí ọ̀tọ̀ àmọ́ ẹbọ àmọ́ kúfúrú àmọ́ ntán pè ní bídà àmọ́ tán pé ń jọ́sìn gan. ẹni tí ọmọ ntán pè ń kúfúrú tí ọmọ ṣírkù tí ọmọ ntán pè ń bídà tọ́wọ́ lóhùn mọ̀ ntí ń jẹ́ súnà báwo ló ṣe lè ma súnà wọ́tọ́ ọmọ ṣírkù ọmọ kúfúrú ọmọ ìyàtọ̀ tí ń bẹ mo ti sọ lánàá ìyàtọ̀ tí ń bẹ láàrin gbogbo ẹ̀ tó tora stand báyẹn àmọ́ kákan ṣàlàyé díẹ̀ ká summarize ẹ̀ torí àsìkò àti kò sí ńlẹ̀ kí láti summarize ẹ̀ ni pé mo sọ pé já ìsùn sára mo lọ tọ́nu sẹ̀ríà ò ní problem kankan pẹ̀lú ọ̀rọ̀ pé ìyẹn lè kírun ní orí àpáta ní tó fi lè mú ọ kí n kọ́ fi tọ́ súnmọ́ làákà yìí tiẹ̀ kí n fi yí ọ tòró ń kírun lérí ọ́fṣẹ́ bẹ́ẹ̀ni ẹni tó bá ti ń kírun lérí ọ́fṣẹ́ ti pẹ̀lú ẹni tó kírun lérí àpáta òkè kan náà wọ́n jọ wà ẹnìkan wà lérí ọ́fṣẹ́ rẹ̀ ẹsẹ̀ ń kírun lọ ó ti yẹ ọ̀ká sí ẹnìkan sì lọ òkè sóbì ogun lọ ó sì lè yan náfìlà ńbẹ àtẹni tí ń yan lókè sóbì àtẹni tí ń yan ní ilé ọ́fṣẹ́ ó ti òkè kan náà ni àwọn méjèèjì wa èyí tó kọ́kọ́ ṣe déédéé làákàyè rẹ̀ òun nìyẹn ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni wípé anabi ti sọ fún wa sallallahu alayhi wa sallam ká tún dára wa padà síbi tá anabi ní ju'ilati al-ardu li wa li ummati masjidan wa tahura anabi ní gbogbo ilẹ̀ yìí wọ́n ṣe é fún mi anabi sallallahu alayhi wa sallam ẹ wò pé al-ardu gbogbo ilẹ̀ pátá gbogbo ilẹ̀ ayé pátá wọ́n ṣe é fún mi anabi wọ́n ṣe é ní masjidan wa tahuran wọ́n ṣe é ní ibi tí màá forí kanlẹ̀ sí wọ́n sì ṣe é ní ibi tó mọ́ fún mi inshallah ẹ̀wọ̀n pa anabi lọ sọ yín o naam òkè tí a ń sọ yìí lókè sóbì ṣé eré ilẹ̀ kọ́ ni òkè náà wà orílẹ̀ náà ni anabi sì ní gbogbo òkè ni wọ́n ṣe ní ibùforí kalẹ̀ wọ́n sì ṣe ní gbogbo ilẹ̀ náà ṣe ní ibùforí kalẹ̀ wọ́n sì ṣe ní ibi tó mọ́ fún mi ok naam èyí ò jẹ́ oríkè kan bẹ́ẹ̀ orúkúnù kan tó nìyẹn náà nínú ọ̀rọ̀ tí a fẹ́ sọ naam ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ni wípé gbogbo àwọn àfa oníṣẹ̀ríà nípa kí èèyàn lọ kírun ọ̀ranyàn lókè àtà òkè sóbì tá a wí ìyẹn lè máa kírun àyílà ńbẹ àtàlásàrè àti mọ́dúrà àti sáyì. báṣubá bá ṣe kí ńbẹ náà ọba ṣe kí ńbẹ ó lè kí. kò sí tó takò ńbẹ. ó gorí òkè lọ ọkà àyílà rẹ kó sọ̀kalẹ̀. ọba ṣe àlásàrè kó tó gorí òkè lọ bá bá ti ṣe wàhálà rẹ bóun ló ṣe wàhálà gòkè. bóun wọn kí ń jẹ mọ́. bóun wọn kí ń jẹ mọ́ torí pé orí àpáta yìí ara wọn ti ń kọ́ ilé síbẹ̀
adàlá àwọn tí ń kọ́ ilé kálúwà síbẹ̀ pé ẹnu lé fóró yìí mo fẹ́ wọ kálúwà mẹ́ láti máa bá Ọlọ́run sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bàbá tó tọ́ra stand báyẹn èyí òun náà jẹ́ ọ̀kan gbogbo bí tó bá ti wá dáa láti kírun ọ̀ranyàn ibẹ̀ dáa láti kí náfìlà gbogbo bí tó bá ti lè kírun ọ̀ranyàn ẹ̀rí pé náfìlà àwọn ọlọ́ọ̀lẹ́yìn mẹ́kẹ́ sọ̀rọ̀ ọ̀ranyàn mùmí tó wá ń sọ fún ọ wípé ìrun ọ̀ranyàn gẹ́nsẹ́ èyàn lè máa kí o lè mú bẹ̀ kọ́ máa lọ kí wá ti lè gùn fún rẹ̀ ọ̀rọ̀ tẹ́nì rẹ̀ síbẹ̀ òkì kò ìṣèfàájì rẹ̀ ṣèfàájì bá lásàdì bá dé òtún kí mẹ́ bí wọ́n bá gáàrí ìsáyé bá dé òkì mẹ́ ọ̀sọ̀kalẹ̀ ọmọ buhari rẹ̀ àwọn yẹn wá ń retí ẹ̀rí lérí ẹ̀. o ti sáájú kọ́kọ́ náà lẹ̀ náà. tọ́ bàbá. kátó sọ ẹ̀rí lérí ẹ̀. ọlọ́jà ni yẹn pẹ́. naam oyin o jẹ́ kan àbí. bẹ́ẹ̀ ni bàbá. ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ ni pé òkè ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹni tí ó bá kírun lórí òkè nǹkan tí ó sọ iná ni kò sọ kíbla ibi tí ó dájú kọ jihatul kíbla o ti wá o má kẹ́yìn sí kíbla o bá ti kọjú sí kíbla o ti wá o ti mú òfin pinnu àyè tó bá wù ọ́ ló ti lè kí ọ bá gírí òkè o tún lè gbẹ́ underground sínú ilé rẹ tó tún wọ bẹ̀ lọ kí mọ́sálásí wà ní underground káwọn yàrá rẹ wà ní òkè tó bá fẹ́ kírun ó tún sọ̀ lọ ìnìkìfáàdù wọn ń pè yín o ti bá wọn alimakanu munkhafid alimakanu alimunkhafid èyí tó jìn so èyí tó jẹ́ tó lórí àpáta ni alimakanu alimurtafi' èyí tó ga o tó understand o lè kírun mẹ́ èyí tó gbẹ́ tó tún lọ ọ̀sàlẹ̀ o lè kírun mẹ́ bẹ́ẹ̀ bá lọ́sàlẹ̀ gbẹ́ kíní kan tó wá gbẹ́ nílé kírun mẹ́ wọ́n á ní kò bá ṣe rí àmú nílé kírun nínú kòtò iná àjálẹ̀ so àìmọ̀kan ní jẹ́ báwọn náà gbogbo àwọn àfa oníṣẹ̀ríà wọ́n wá fi ẹnu kò lórí wípé èèyàn lè kírun níbi àpáta o ti yé báwọn èèyàn lè kírun lórí òkè gẹ́gẹ́ bí irú òkè sóbì gbogbo àwọn àhímà ni wọ́n fẹnu kò sí èyí tó ta kó kún yọ̀gbọ̀n kírun mẹ́ bọ́ bá rí èyí tó ta kó kún wákàrí ẹ bá kó àwọn òtún kéwú lọ́dọ̀ rẹ̀ nù ni. bẹ́ẹ̀ ni bàbá. naam inú àwọn òkè tí wọ́n léyàn tó lè kírun bẹ́ẹ̀ ní òkè Uhud Jabal Uhud irú òkè ni èèyàn lè kírun bẹ́ẹ̀ ó ti ga tóun o lè kí náfìlà bẹ́ẹ̀ o lè kírun ọ̀ranyàn bẹ́ẹ̀ Jabal Arafa bẹ́ẹ̀ bá lọ hajj òkè Arafa tí wọ́n máa gùn ni o lè yan náfìlà lórí ẹ̀ ọgbọ́ tí yóò sì dọ́dọ̀ Ọlọ́run alo lè yan náfìlà lórí rẹ̀ o náà náfìlà lórí ẹ̀ yọ dọ́dọ̀ Ọlọ́run o lè kírun ọ̀ranyàn lórí ẹ̀ lókè Àràfá torí pé àwọn ẹrú kan máa ń gùn wọn máa ń jọ Àràfá ẹlòmíì máa ń lọ kó wọn sáfẹ́ gùn wọ́n bá rí gùn wọ́n bá wù ọba yẹn náfìlà ń bẹ́ kọ́ sábúrú mẹ́ o ti gbọ́ báyìí àwọn ààyè téèyàn ò ti gbọ́dọ̀ kírun awárí àdìsí tó sọ ààyè méje téèyàn ò ti gbọ́dọ̀ kírun ààyè méjèèjì òun àwa méjèèjì àbá àpáta mẹ́ tó bá yẹ pé kò bá da kí wọ́n yan náfìlà níbi tí wọ́n ti yan náfìlà òun ní sóbì òun èyí tí wọ́n lórí kílípù yẹn tó bá yẹ pé kò bá bá sẹ̀rí àmúni ànábì ọ̀dà kọ nínú àwọn ààyè tí ọ̀dà kọ yìí òun fi ní ọkọ yìí òun kékeré kákan fi yìí jẹ́rìí kọ́ má dàgbà tó yẹ pé àwa láró eléyìí òun ni ọjọ́ yìí rí Abdullahi ibn Umar òun lọ́gba àdìsí yìí wa. anna Rasulullahi sallallahu alaihi wa sallam. ọ̀là anabi Muhammad tí kí àtọ̀ là ń bẹ fún sọ pé. sab'u mawatina. ààyè méje. la tajuzu fiha as-salat. ẹ̀wọ̀n kan o tún la tajuzu ló tún wá wí. ọ̀gbọ́ la tajuzu fiha ad-dalat la tajuzu tó wí yìí atúwárí Imam Maliki tóun tún yọ nínú àwọn àyè yìí pé yajuzu fiha az-zalat. o tún tọ́nu méjì. lọ́dọ̀ Imam Shafi'i. Imam Maliki. Imam Maliki. o ti ok alakọkọ nù ààyè. Zaharu Baytillah. Zaharu Baytillah o ti yé báwọn òun ni kí èèyàn ó kírun lẹ́yìn Kaaba. bitibo. o ti yé báwọn kí èèyàn kọjú Kaaba sẹ́yìn. kó pẹ́yìn sí Kaaba. kọ́ wà ní káfí wípé kí èèyàn kẹ́yìn sí gabasi. o ti àbọ̀ wà ní Kaaba ní Maka ọwá dúró ọwá kẹ́yìn sí Kaaba ọkọjú sí ọwá kọjú sí bùnmi. Ànábì ní kọ̀tọ́ bẹ́ẹ̀. wal makbara. níbi sàárè itẹ́ Ànábì ní kọ̀tọ́ ká kírun ní itẹ́. wal mazbala. Mazbala tọ́ílẹ̀tì àbíkẹ́lẹ̀ máa pè ibi tí wọ́n ti ṣe ẹ̀gbin tán ti ń ṣe gbọ̀nsẹ̀ tán ti ń yàgbẹ́ tán ti ń tọ̀ sí tán ń yàgbẹ́ sí Ànábì ní àgbọ̀rọ̀ kírun bẹ́ẹ̀. wal majzara. ibi wọ́n ti slabọ́ọ̀sì àṣán àwọn tí ń tẹran kí náà máa pè bẹ́ẹ̀. slab abatio ní slab ibi slab wọn bí wọn dú ẹran sí tán dú ẹ̀jẹ̀ ẹran sí tán wọn ṣe gbogbo ẹ tó ti rọọsì tó ti bàjẹ́ tí ò da ó ti yé báwọn Ànábì la gbọ́dọ̀ kírun bẹ. wal hammam. ilé ìwẹ̀ téèyàn ti ń wẹ̀ tẹmọ pé ìdọ̀tí lè ń fọ dàálẹ̀ ń bẹ a gbọ́dọ̀ kírun bẹ. wa atanul ibli. àti ibi tí rànkúnmí ń sùn káwá fi ṣe déédéé tí wọn bì ní ibi táwọn màlúù àwọn tí ń sin màlúù ọgbà màlúù ibi ọgbà màlúù táwọn màlúù pọ̀ ń bẹ wọn tẹ ma foríṣiríṣi ẹ̀gbin ìgbẹ́ gbogbo ẹ̀ àbí kọ́ wa tẹ́ni kọ́ wa cháwọ́ síbẹ̀ kọ́ wa ló kírun bẹ àbí ibi tí ewúrẹ́ ń sùn ẹran àwọn ewúrẹ́ ń sùn bí tẹ́ ẹ sàgbùmọ́ táwọn àgbo ti lálà sí ibẹ̀ kọ́ wa tẹ́ni síbẹ̀ kó sùn Ànábì ní ọ̀tọ̀. wa mahajjatu tariq. àbí láàrin ojú ọ̀nà táwọn yẹn ń gbà kọjá. rawahu Ibn Majah. Ibn Majah ló gba àdìsí wa o ti yẹ wa àdìsí sahih
Inshallah. so èyí òun inú méjèèjì tá a kà yín nìsín ẹ̀rí pé ẹ̀rí àpáta ń bẹ kò síbẹ̀ tó tọ́ kò sápàtà ń bẹ kò sì sí underground kò mẹ́. sí ọ̀dàgàdì bẹ tó bá yẹ pé bẹ́ẹ̀ ni kò bá tọ́ anabi o ti sọ yín wọn náà manu ọ̀rọ̀ Sallallahu wọ́n amadi sì wá tó wípé àwọn tó lè ṣe náfìlà lédè àpáta tó ní wọn kó sínú síríkù nípa ẹbọ ni wọ́n ṣe torí pé náfìlà tí wọ́n lè ṣe ta ni wọ́n ń pè Allahu Akbar ta ni wọ́n ń kí fún Ọlọ́run ìwọ́n sọ̀hún sọ̀nù pé báyà kọ̀ sọ̀nù lédè àpáta níjọ́ tọ́lọ́wọ́ bá anabi Musa tí ó gba rìsáàlà rẹ̀ tọ́lọ́wọ́ ó gbèǹde ló jíṣẹ́ inú tó sì wojú láyé lọ́jọ́ táwọn anabi Ọlọ́run wọn bá gba rìsáàlà wọ́n gbà pé mo bẹ̀ ọ́n sẹ́ gbà ẹ̀jẹ̀ anabi ọ̀dà anabi mi lónìí inú tó lágbára jù tí ò sí nǹkan kan tó lágbára tó níjọ́ tá anabi Musa wà gba rìsáàlà lọ́dọ̀ Ọlọ́run ó ti yé báwọn Ọlọ́run wa ni ọ̀gùn òkè Jabal Tuwa ó ti yé báwọn lọ́lọ́run wa ń wípé fákàlà àná àlàyíká torí wípé òkè ni ààyè tó mọ́ ni bọ́ bàtà rẹ̀ má wọ bàtà wọ bẹ̀ definitely ibi tó mọ́ là á sì ti jọ́sìn fọlọ́run ó ti yé báwọn ọwọ́ adi pété náà Musa bá fẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀ orí òkè ni náà ni máa lọ tó bá náà bá fẹ́ bọ́ Ọlọ́run sọ̀rọ̀ tá a lọ òkè sóbì tá a lè ṣàdúrà ńbẹ tá a sì náfìlà ńbẹ tá a sì bẹ́ lọ́hùn kí ni nǹkan tó ta kò kí ni problem ẹ kini aba kini kilo ta ko ìwọ tó ń túbọ̀ sí pé wọ́n ń kírun Ìlọrin wọ́n ń kírun lórí àpáta mẹ́rẹ̀ rídà ọ̀ lẹ́rì o ti gẹ́tì báyẹn èyí ń nu ni ẹlẹ́mẹ̀wá ni kẹ́yìn wájà anabi Musa abẹ́jà àwọn anabi Ọlọ́run ayisa anabi Ọlọ́run lóòótọ́ àmọ́ padà síbi èyí tí àwọn anabi sọ pé jọ́ ìlàtẹ̀lẹ̀ arduli wal ummati masjidan wa tahura ti padà síbi èyí tí àwọn ìmáàmù wa tá ń tẹ̀lé tí wọ́n wí pé kò sí láì fi ń bẹ̀ wà bá ń kọ́ àyítọ́ tẹ̀lé. yajuzu salatu fawqa al-jabal. ọ̀tọ̀ ká kírun lórí àpáta ma dama al-musalli qadiran ala ada'i arkani salat. lópin ìgbà tí ẹni tó fẹ́ kírun ń bẹ̀ tó bá ti mọ orígun ìrun tó pé sí ilá tí ò ní ṣe mistake. wa huwa fi makanihi al-murtafi'. tí ò ní ṣe mistake lọ́wọ́ ẹ̀pẹ́ni tí ó máa ń pa àkánù ìrun ni kọlọ̀ tó lẹ́yìn ìmáàmù tí ń kírun. wa huwa fi makanihi al-murtafi'. ní ààyè tí ó ga. sawa'an kana al-jabal munkhafidhan aw murtafi'an. òkè yẹn àpáta yẹn ó lu hò wọ́n gbé underground síbi àpáta yẹn lọ́wọ́ kó síbẹ̀ báwọn asahabu káfíń sí kó sínú àpáta òun náà wá wá àpáta kó gbé underground ọmọ àwọn ọbẹ̀ lọ́lẹ̀ kírun lọ́lẹ̀ sí lọ́hùn mẹ́. àwọn mọ̀rọ̀tẹ́fẹ̀ àbí kó jẹ́ pé àpáta tó ga gẹ́gẹ́ bí ti sóbì ni wọ́n gùn lọ èyí wù ọba jẹ́ nínú méjèèjì ọlẹ́tọ̀ náà. la yujadu harajun fi salati fi makanin murtafi'in. ààrí láyè fi kán níbi kéèyàn ó kírun lérí ààyè tó ga sílẹ̀ lẹ̀ àpáta tó bá débẹ̀ ẹ̀ máa wulẹ̀ lẹ̀ báyìí ni èèyàn fẹ́ lè kéré ní ojú rẹ̀ àrí láyè fi ń bi kéèyàn lè kírun mẹ́ ẹnu tí a kàn ọ̀rọ̀ ẹlòmíì tí bá ń pè òun lè kírun mẹ́ ni pé ọba jẹ́ni tójú rẹ̀ máa fi máa wulẹ̀ lọ ọmọ àkóbára rẹ̀ ọba lè jábọ́ ọ̀tọ̀ lásán ọba tí wọ́n pọ̀ lágbára àti gùn òun nídìí kí ni wàhálà tó ń wá sí àbẹ́ni tó bá lágbára àti gùn wọ́n pe náfìlà àfẹ́sẹ̀ náfìlà ẹjẹ́ lórí àpáta ká lè ṣe náfìlà bisimilayi òun ni èyí tẹ́ rí ní kílípù tẹ́ rí òun lẹ́yìn fi òsín bẹ́ẹ̀ òsín lẹ́yìn tí wọ́n bọ́ àpáta Ọlọ́run náà wọ́n lè sin bẹ́ẹ̀ àyèsí bọ́ àpáta ńlọrin ìwọ́n tó nígbà náà yẹn náà káńkiri náà fìlà bẹ́ẹ̀ wọ́n bọ́ àpáta nù ni bọ́ àpáta bò ṣé wọ́n gbé òkúru lọ fún àpáta ni àbí kò ní wọ́n ń tọ́lé lérí àbí nǹkan kan ẹ̀ẹ́gbọ́n tá ń pè ní pé yẹn ń bọ̀ nǹkan ni so Allahu Akbar ni wọ́n sin bẹ́ẹ̀ Ọlọ́run ni wọ́n sin bẹ́ẹ̀ so ní náhíyà ti oní àgùn orí àpáta lọ lè ṣe náfìlà ìjọsìn kò sí láì fi bẹ́ẹ̀ bí wọ́n bá láì fi tọ́ ta ko eléyìí wà mọ́ wa eléyìí kì í já sí wípé ẹ̀rọ gbọ́dọ̀ tá a sọ yìí nìsín aṣọ pẹ̀lú ẹ̀rí kò sí pé wọ́n dìfẹ́ǹdì ni èyí tá a bá rí wípé ẹni tó ṣe nǹkan yìí tá a bá ní kí á takò ọmọ àwọn òkè bọ́yá bí à ń bínú àbáǹsọ tẹ̀hún ni a sì dákẹ́ báyà rárá máa wò ó ti yé àbí èyí tá a bá rí wípé a rí wípé eléyìí ò sí léyìí mbẹ láyìí fi ò sí bí èyí ó ní dìfẹ́ǹdì a gbọ́dọ̀ jẹ́ kí àwọn èèyàn máa ìfún èyí tá a sọ yìí a sọ nítorí àlùfáà wa ó ti yé báwọn a máa sọ nítorí ẹ̀sìn àti gbogbo àwọn ọmọ tí wọ́n ẹ̀sẹ̀ ń kíw lọ́wọ́ táwọn náà máa wò pé kíní yìí ń jẹ́ obójúmu bẹ́ẹ̀ òun ló jẹ́ aṣọ wípé obójúmu ní náhíà kan náhíà ẹlẹ́ẹ̀kejì ní náhíà náfìlà tí wọ́n lọ lè ṣe ń bẹ̀ àtàwọn àwọn afílù tá a máa lọ lè ṣe láwọn àdúrà tá a ń lè ṣe ní kú ọ o ti yé àwọn mi ò lọ kú ọ ibi tá a fa àlímì tí wọ́n dúró sí ibi tá a fa àlímì ti ṣàdúrà ń bẹ̀ wọ́n lọ bẹ̀ wípé kọ́lọ́n wọlá pé àfa àlímì sin Ọlọ́run níyà yìí káwa náà lè sin Ọlọ́run bẹ̀ ká fi sojú kòkòrò wípé àwọn àfa àlímì bọ́ ṣe tó ní bí wọ́n ti sin Ọlọ́run ni ká sì lọ lè sin Ọlọ́run bẹ̀ kọ́lọ́n sì gbàdúrà wọn ká sojú kòkòrò àti sin náfìlà ń bẹ̀ àbí ká sojú kòkòrò àti kírun ń bẹ̀ àwọn tó ní jàmáà kó jàmáà wọn lọ wípé ẹjẹ́ àti náfìlà káà náà sì bẹ̀ lọ́hùn bẹ̀ débà àfa àlímì bẹ̀ lọ́hùn níyà yìí láì fi òsín bẹ̀ bí láì fi bá wà ń bẹ̀ ó lè pè é ní nǹkan kan ju bídíà lọ kò sí ní tó lè pè pé yàn kó àwọn èèyàn lọ kú ọ lọ sàdúrà kò sí ní tó lè pè nínú sẹ̀ríà yóò pé bídíà lọ kì í ṣe kúfúrú kì í ṣe ṣírùkù bídíà ló pè bídíà náà sì ni pé nínú àwọn sàbẹ̀ kó àwọn kan lọ kíní wọn lọ lè ṣe igbá wọn lè ṣàwò àṣà ìran asámú tí wọ́n ń kí ní mọ́sálásí lẹ́yìn ànábì táǹpìn tarawih tí wọ́n ń kí lẹ́yìn ànábì tí Sayyidina Umaru ni bẹ́ẹ̀ ṣe ń kí lọ́kọ̀ọ̀kan yìí ẹ bá papọ̀ kẹ́ gbé ẹnìkan sí wájú kọjá fóun ní ọmọ so tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ lẹ́nu kan yóò sọ wípé ọlápá ànábì ò ṣe kọ́dà níjọ́ táwọn èèyàn kójọ lẹ́yìn ànábì ní ha ó ti bá tẹ́ ń báyé àkàṣító an yufrada an tufrada alaykum
ìbẹ̀rù kọ́ máa sọ ọ́dọ̀ ọ̀rọ̀ yàn ní ó jẹ́ kí n máa pè yín pé kẹ́ ẹ tò lẹ́yìn mi Umaru wa ni bẹ́ẹ̀ ni lóòótọ́ àmọ́ nísìnyí àwọn èèyàn ti tún wọnú ìsìlámù sí dáadáa ariwo wa ń pọ̀ mọ́sálásí lẹ́yìn ké súra tó ń gbọ́dọ̀ jẹ́ pé à ń ké wújákè ni èyí tó máa wò pé bóyá àbí à ń bára wájà láwọn tí ó bá gbọ́ wáyé ẹgbẹ́ fẹ́ nìkan kẹ́nìkan ṣáájú kú gbọ́ tẹ̀lé ńgbà wọn ṣe ó ní ni'matil bid'atu hadhihi ó lélẹ́yìí bíbélé ìbá ń jẹ́ bídíà tó da lélẹ́yìí náà máa jẹ́ máa ń da laaru bídíà yìí ńgbà tí lérò di àwọn Umaru tó ṣe bídíà tó yìí tó pé bídíà tó da ni ó ti yé ṣebí tarawih òun náà àwọn náà fi jẹ àlùbáríkà pa ànábì náà ń ṣe làwọn náà fi ń ṣe tó kọ̀ wá sí ní tó burú bí ká ṣe ìtìdáwù nǹkan kan lọ́dọ̀ àwọn ẹni Ọlọ́run láì sojú kòkòrò ká jówó nǹkan wọ́n sábúrú mẹ́ òun ni ti kú ọ bẹ́ẹ̀ ni òkè súnà táwọn èèyàn lọ yàn lọ lè bẹ Ọlọ́run bẹ́ẹ̀ lè ṣàdúrà ń bẹ ẹnu pé èèyàn kan ṣọ́ra kó má jẹ́ pé ìbàjẹ́ lè yàn sí ń bẹ kó má jẹ́ pé ń gbé àwọn èèyàn lè gbá wọn lójú ń bẹ kó má jẹ́ pé ń gbé àwọn èèyàn lè lu jìbìtì ń bẹ abẹ́ lè de àmọ́ lè ń de iṣẹ́ burúkú wọ́n yẹ pé torí Ọlọ́run lẹ́ẹ̀fín lọ kò sí láì fi ń bẹ èyí wọn láàmà sọ tó bá kú ń bẹ láàmà yọ kú ń bẹ so inú ẹ̀ làwọn òkè mí náà inú ẹ̀ ní masalasi wa ní ìdí àpẹ́yà yìí masalasi jọ ti gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n fi rí kanlẹ̀ mẹ́ tí wọ́n sin lọ́hùn bẹ́ àwọn èèyàn máa lọ bẹ̀ lè ṣàdúrà wọ́n ṣe náfìlà wọ́n ṣàdúrà wọ́n àtún fọ́nyẹ̀ gan fáwọn dábà ó gbé yín náà láyè fi òsì ń bẹ bí láyè fi bá wà ń bẹ lọ́dọ̀ tiẹ̀ kò sí ń bẹ lọ́dọ̀ tiwa wọ́n ní láyè fi wà ń bẹ lọ́dọ̀ tiwa kò sí lè fi ń bẹ kò wá síbi tó létí sí ju bídíà náà lọ ọba yẹ pé bídíà ni bídíà yẹn ń gbò ti pín tí Umaru ti pín ni'matil bid'atu hadhihi tó èyí wọn omi ó sì máa jẹ́ bí izzatil bid'atu hadhihi léyìí tí ọba dá so bídíà ti wà yìí ni'matil bid'a bídíà tó dání má dàlálu bídíà eléyìí má dàlálu bídíà irú eléyìí so ọ̀dà náfìlà káwá yan náfìlà fúnra wa akọ̀yàn wọn bu náfìlà fúnra wọn náfìlà tá nàbí òsè wọn bu fúnra wọn ebi n tán pé náfìlà ni èlé ebo ìsojú lówó ebo fẹ́ ṣe èlé ni túláàsì kọ́ni kọ́lọ́ lè wá èlé tá nàbí ìsekú tiẹ̀. bẹ́ẹ̀ni bó wù kó yan ọgọ́rùn. ọgọ́rùn kó yan bàbá yẹn gbẹ̀rún kọ́ bá yẹn 1000 náfìlà tó lágbára nù ni torí wọn tán nàbí bá nàbí bá ṣe náfìlà alákẹyọ kan ó ti ní tó ti dúnú àkáǹtì rẹ lọ́hùn bí wọn yan náfìlà ọgọ́rùn ní sèké dúnú àkáǹtì rẹ o ti wa network ilé má ti ṣe ọmọ àtún fi náfìlà mi tì ọ tún máa fi mi tì. ó yàn mí gan bọ́yẹ́ mi. ó yàn mí gan àmọ́ kò ní bójú mu kò lè ṣe déédéé lọ́dọ̀ àwọn tí wọ́n ń sọ wípé bídíà lélẹ́yìí o ti àwọn kò ní ṣe déédéé àwọn mubadi'un. tán sọ wa ní bídíà kò ní ṣe déédéé àtàwọn pé à ń kó jàmáà àjọ gan kò bídíà ní lọ́dọ̀ wọn. o ti wa à ń kó kíní wọ́n báyìí pé à ń kó jàmáà àjọ bá ń jẹ́ bídíà èèyàn asámú tá à ń kí tọ́jà sí pé ànábì òkú ìyànjọ lórí ẹ̀ à ń kó jàmáà àjọ lórí asámú àwọn obìnrin sì tún wà ń bẹ̀ níbi asámú wọn bọ́ọ̀lù yìí wọn ò sì máa jẹ́ bídíà tó yẹ kí a hà dànù so izan gbogbo orú àwọn nǹkan bídíà náà ni wọ́n mọ̀ káàkún àmọ́ ká sọ fún àwọn tí wọ́n jẹ́ olùfetígbọ́ ọ̀rọ̀ àtàwọn tí wọ́n ọ̀rọ̀ tẹ̀sìn àtàwọn tí wọ́n máa tẹ́tí kalẹ̀ gbọ́ àlàyé tí wọ́n fi tí ọ̀tẹ̀ gbọ́ tí ó jẹ́ pé làákàyè wọn ọ̀fọ́ inú wọn ọ̀fọ́ etí wọn ọ̀fọ́ ẹlòmíì fọ́ létí ọ̀fọ́ làákàyè àmọ́ fọ́ létí ó tó gbọ́ nǹkan yọ̀ pé àmọ́ tí nǹkan bá ti wọn làákàyè yọ̀ nàti. kàkà kó fọ́ lójú etí ló wá fọ́. ẹlòmíì wá fọ́ ní ọkàn tẹ́lẹ̀ tó bá ti fọ́ lọ́kàn òun ló burú jù. La ilaha illallah. bẹ́ẹ̀ bá fọ́ ńlá káyì a létí ìbú. o ti bá wọn bẹ́ẹ̀ bá fọ́ létí tí ò fọ́ ńlá káyì a létí ìbú yọ pẹ́ kó tó gbọ́n yé àmọ́ yọ padà gbọ́ yé àmọ́ ẹni wọ́n bá ti fọ́ lọ́kàn etí rẹ̀ ọ̀fọ̀ làákàyè ọ̀fọ̀ kódà ojú rẹ̀ ọ̀fọ̀ ẹ̀ tó fi tíra hàn àní ìgbà sẹ́ mo ní ìgbà fẹ́ tíra àwọn Sufi ẹ̀ wá tíra nínú bá ṣe wà yọ abẹ́rẹ́ wàhálà yọ máa ṣe rádaràda yọ abẹ́rẹ́ fitinà ẹ wàá ṣe àlàyé fún fa kò ní gbọ́ pé gbogbo tẹ́lẹ̀ gbọ́ ẹ wá tíra òsèmínú wa ẹ máa béèrè àwọn tíra tí ọ̀fẹ́ jọ ti wa. bẹ́ẹ̀ bá ní kóhùn gan wa lọ wá kò ní rí. bẹ́ẹ̀ bá ní kóhùn náà wà lè wá kò ní rí. so izan bọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn níta fi sọ eléyìí ni pé ọ̀dà abẹ́ ká sọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀dà abẹ́ kọ́kàn jẹ lọ bẹ́ẹ̀ torí wọ́n bá tún yá wọn tún nǹkan yẹn dá padà ní wọn bá wọn tún dá padà eléyìí táwa náà sọ yóò tún máa fún ní èsì padà wípé kọsáburú ń bi kéèyàn yan náfìlà ní orí àpáta bó bá tún wá wọlé jẹ o sì lè yan lọ́ndà gíràndì o sì yan lérí ọ́fíìsì ẹ̀ o ti yé báwọn kò síbi tó ti lè yan náfìlà kọ́lá bí wọn wà ní ọ́fíìsì ẹ̀ oní 10 story ọba ti dé lókè lọ́hùn ẹ bó ṣe ga tó ní ó ló ti ga kábà lọ ọba débẹ̀ yóò sì máa ṣe náfìlà rẹ lọ yóò sì máa kírun rẹ lọ kò sí aburú mbẹ èyí wọn ní ti amúwa pé a ṣe àlàyé rẹ nírọ̀lẹ́ yìí àlàyé wọn náà tuntun báwọn náà torí wípé àtúngbà àtún ní halkọ ní wájú eléyìí kan wá bẹ́ẹ̀ náà ni mo sọ́njú ní wípé níjẹ̀ta abilà náà pé Ìlọrin yìí ìlú mímọ́ ni ìlú ẹ̀sìn ni ìmọ̀ ló bí òdìẹ̀ kéèyàn wípé ẹbọ ti wà ń lọrin káàfà límì òtó dé káì ọ̀rọ̀ tí a ti sọ̀rọ̀ ni ọ̀rọ̀ burúkú gbà ní kò sí nù tán a sì lè rí nù tán káàfà límì òtó dé ebi wọn ti ṣẹbọ nílọrin mo jáde pé bí wọn ti ṣẹbọ ni kí ni wọn bọ njọ náà Ṣàngó ni wọn bọ ní Abógun Abọ́yá Abọ́sùn kò sí àfa Sheikh Alimi dé ọba àwọn àfa tí wọn ń ṣe ìbáàdà ọba àwọn lórí ìbáàdà ni lókè súnà Sheikh Alimi bá wọn ni àwọn àfa àti wà Mọ̀lánà Sheikh Adamu ti kọ́ sínú tíra Lamhatul Bilad wọ́n ti kọ́ síbẹ̀ Sheikh Alimi bá àwọn àfa lókè súnà tán jẹ́ àfa ẹ̀sìn
tọ́lá àwọn àfáà yẹn ni wọ́n sọ òkè súnà nígbà wọ́n sọ kalẹ̀ síbẹ̀ bí táwọn sọ kalẹ̀ sí kọ́ máa jẹ́ rọ́bùwàtú zunna kọ́ máa jókè súnà táwọn àfáà wọn jọ gbàtà sí kàlí mi ó dé tọ́ bá wọn làáfáà ní mi wá rí wípé ntọ́ da òun ni kí iná àwọn ṣe òun ni kí atúmọ̀lélẹ́rí ní Sheikh Alimi fi kọ́ wọn ní ìdajì Al-Qur'ani tafsir Jalalaini gbogbo wọn fi wá dọ́mọ kéwu Sheikh Alimi lọ́wọ́ di wípé bó láwa sí ẹ̀jẹ̀ agbédáwùlà Islam kalẹ̀ làfáà fi wá ń pọ̀ sínú ọba yẹ pé wọ́n bá àwọn kan nídìí òsàn ní ogun ni wọ́n kọ́kọ́ jà first àmọ́jọ́ tí wọ́n fìjọba ẹ̀sìn lélẹ̀ ńlọrin ọba ogun wa nílọrin nìkan gbogbo olú yòókù pátá Islam tó débẹ̀ ń wá pẹ̀lú ogun ni torí pé wọ́n bá ẹbọ kúfúrú ṣíríkù gbogbo ẹ̀ ni wọ́n bá lẹ̀ àwọn àfa àwọn ń ja ogun láti fi lélẹ̀ àmọ́ nílọrin ìfọkànbalẹ̀ ni wọ́n fi ẹ̀sìn lélẹ̀ ọ̀dà àtàní Sheikh Alimi bá jagun lé nípa afẹ́fẹ́ sìn lélẹ̀ nílọrin kò sí ìrọ̀rùn ẹ̀sìn bá dé títí wá dùn nínà Ìlọrin nìkan ní gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá Ìlọrin nìkan náà ni Islam ti wá rí bí napá ìyàn bó ti wù ná ẹsẹ̀ bó ti wù sùn bó ti wù ọwẹ́ ọyàn kankan ó lè jáde nígbà tó wù Islam lè jáde nígbà tó wù ó lè rìn nígbà tó wù ó lè wọṣọ tó wù ó gbó nǹkan níyà yẹn ẹ̀sìn àwọn tó ń náà pure kò sẹ́sìn tí ń bẹ́lẹ̀ Yorùbá tí ò pure tó jẹ́ Islam kò sí Islam tí ń bẹ́lẹ̀ Yorùbá tí ò pure àpèkàn ní Islam gbogbo ẹ̀ ló pure àmọ́ torí wípé àwọn ẹbọ òòṣà kankan tí Islam yẹn bá kò tí ì jẹ́ kí Islam ń rí àyè yẹn fanda tó bẹ́ẹ̀ gẹ́ láti bẹ̀rẹ̀ òun kọ́lọ́hún gbé ṣáhánù Islam ga ju gbogbo ohun tí ń jẹ́ kúfúrú lọ fún wọn kọ́dà àwọn àfáà tí wọ́n bẹ̀ ń lẹ̀ Yorùbá yẹn gbogbo ilẹ̀ Yorùbá yẹn gbọ́ àwọn àfáà tí wọ́n bẹ̀ ń bẹ̀ wọ́n fẹ́ tún ní rìwọ́ọ̀dù ju àwa tá à ń bẹ̀ ń yà yìí gan lọ nísìn torí pé àwọn ẹ̀mọ́ tó wọ́n rí ni ojú wọn rí nǹkan wọ́n jagun gan àwọn nísìn àwọn àgbà wọn jagun tiwa àwọn jagun kan mọ́ kò sógun kan tá ń jà lónìí ẹnu njọ́ tá jagun njọ́ táwọn kan bá fẹ́ dé pé àwọn fẹ́ gba ìtànsí lọ́wọ́ wa o ti máa fẹ́ gbé nǹkan tí èsì tiwa wá njọ́ wọn lábẹ́rẹ́ ogun àmọ́ tí wọ́n bá ti dààmú wa kò sí wàhálà àmọ́ bẹ́ẹ̀ ni kò síjọ́ táwọn àfáà bẹ̀rẹ̀ ṣe jihad àfáà alẹ́ Yorùbá kan ó lè sọ fún rẹ̀ wípé àwọn iṣẹ́ táwa ń ṣe ju ti yín lọ ó lè sọ fáwọn bẹ́ẹ̀ torí àwọn ní sẹ́ àwa délé bẹ́bà ni ọ̀fẹ́ làwọn ń ṣe Islam bí a sọ sáyé dòṣùpá ó ní ó délé bẹ́bà ọmọ ọ̀fẹ́ ní gbáyé àwa délé bẹ́bà ni àmọ́ níbẹ̀ ni kò easy láti ṣe bá àfáà kan bá dún lẹ̀ Yorùbá tó sì lè hàn sáyé láàfáà àfáà ń jẹ́lẹ̀ Yorùbá ọwọ́ ilé hàn ó kọ́ rẹ̀ hàn sáyé ó ń tọ́ àwọn àfikẹ́wọ̀n lè ṣe kọ́ọ̀pù Champions League ọ̀wá lè gbé kọ́ọ̀pù Champions League fún. Masha Allah. Irú ẹ̀ ní àlùfáà àwọn ọmọ bàbá Lágége ẹni wa olólùfẹ́ wa Sheikh Yahya Sattab fa tó fi wá di ó dán wá sí àgbáyé ó tún wá di hamilu dáwà ó ti yẹ wọn fún gbogbo ohun tí ń jẹ́ ogun kọ́hún. So irú ẹni bẹ́ẹ̀ ẹ wàhálà tó ṣe jihad tó ṣe gbogbo ohun tó tójú rí kó tó wá débẹ̀ ni irú àwọn èèyàn òun àwọn tó ju àwa yìí lọ kí ni jù wá lọ ni pé àwa bá ń lẹ̀ ní àwọn yọ̀rọ̀ àti dáyọ̀ àti àwọn òrógùn kan àmọ́ àwọn yìí ń jagun. So ara yẹn pé Ìlọrin yìí nìkan lọ́jà sí wípé ìrọ̀rùn ní Islam dáwùlà Islamiyya ló fi bẹ̀rẹ̀ foundation rẹ̀ fi bẹ̀rẹ̀ nírọ̀rùn wọ́n mọ̀ nírọ̀rùn ọ̀gá nírọ̀rùn a sì ń lò nírọ̀rùn. Alhamdulillah. So èyí wọn túmọ̀ wípé a ju àwọn èyí wọn lọ àlẹ́ mi tó ń sọ wípé àwọn èyí wọn gan tó fẹ́ ju àwọn lọ láspẹ̀tì bẹ̀rẹ̀. nítorí wàhálà táwọn tó ń ṣe. wàhálà táwọn ṣe lọ́wọ́ báyìí. ó lè yá ní sẹ́kọ́ pé ayò wọ́n ṣe lọ́wọ́ lórí. wàhálà tó wá ṣe níwájú pé ìdìmọ́ wá ṣe láàrin àwọn àfa àtàwọn àìwò wọ́n wá àwọn olóró wọ́n wá bẹ̀rẹ̀ dìmú. pé àìwò àfọwọ́ ni wọ́n ní ẹ sí kí lójú rẹ̀ kẹ́ wo. yọ wá di wàhálà gbogbo orú èyí wọn kò sí yàn yìí so yẹn wọn náà tó ọpẹ́ fún wa lọ́dọ̀ Ọlọ́run nígbà tá a sọ̀rọ̀ pé kò ṣẹbọ ńlọrin kò sí nǹkan kan lọrin ẹlòmíì lè wà nù yàrá rẹ̀ kó máa ṣẹbọ o ti yé báwọn o lè wà nù yàrá rẹ̀ o kó máa ṣẹbọ o àmọ́ òun náà tó bẹ́ẹ̀ kò gbé jáde kọ́dà kọ́gbọ́dọ̀ jẹ́ wọn láàrin ká bẹ̀lẹ́ tó àrí ládùúgbò yọkẹ́ wà nù yàrá rẹ̀ yọ̀ọ̀ra máa yọ ọ sí njọ́ báyìí ti rí ọ̀daràn jọ náà àṣírí ẹ̀ túnú rẹ̀ wọ́n máa gbọ́ pé ìṣẹ́ gbogbo lọ́nà pẹ̀tọ́ wọ́n lẹ́nìkan fọ́ kíníkan bẹ́ẹ̀ àtà gbogbo àwọn afáàtà náà àwọn ọlọ́sàn yìí kọ̀ọ̀kan wọ́n sì lé wọn fá kálukú sí wọ́n sì ṣiṣẹ́ wọn níjọ́ tí eégún jáde ńlẹ̀ yìí tégún kan wá wọn lọ́mọ ibo ló gbé eégún ọ̀hún wọn ò tiẹ̀ bẹ́ẹ̀ síbẹ̀ wọn bẹ́ẹ̀ síbẹ̀ eégún wọn ní ibo ló gbé eégún ó ti wá wọn sì ń kírun lọ́wọ́ àkókò tó gbé eégún nù ó ti wá wọn lù parí pé eégún níyà ọ̀nà bọ́lọ́gbà wa ẹ máa ń gbé eégún ìsìlẹ̀ wọ̀ wọn ní bàbá kọ̀sọ́nà mẹ́rin wọn ò bí eégún dákú sílé wọ̀ yá yìí. nígbà bá fi kíní fún eégún lọ́rùn lóye tá fòkúta gidi ṣe náà fi kíní fún eégún lọ́rùn ọjọ́ ìjọba pàbí ó kì í bò sí ni ọgbọ́rù nǹkan ni kò sí nílẹ̀ Ọlọ́run ò sí ní járí Ọlọ́run ní járí Ọlọ́run ní járí Ọlọ́run ní járí ọlá Muhammadu Rasulullah ọlá sallallahu alayhi wa sallam Ọlọ́run san gbogbo kó wálé sàn rí eléyìí náà mọ̀rọ̀kọ́lá yóò oyé gbogbo ẹni tí ń wọ́ àtẹni tí ń gbọ́ àti gbogbo bí ti kíní ìbádé Ọlọ́run san wálé sàn rí wa akhiru da'wana alhamdulillah rabbil alamin wassalamu alaikum.